Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kábíyèsí ọba Ghandi Àfọlábí Ọláoyè Olúmágége kẹta. Ó mà ti sọ̀rọ̀ lórí awuyewuye àti wàhálà tó tún rúgbó bọ̀ láàrin wọn àtàwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá tí wọ́n fẹ̀sùn kàn kábíyèsí pé ó fẹ́ gbé ilẹ̀ mọ́ṣáláṣí àpapọ̀ Ògbómọ̀ṣọ́ ó fẹ́ gbé fún àwọn oníṣẹ̀ṣe èèyàn àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ láti fi kọ́ ṣọ́ọ̀bù tí wọn yóò ti máa ta ọjà, ṣùgbọ́n tí kábíyèsí ti jẹ́ kó dì í mọ̀ pé irọ́ tó jìnnà sóòótọ́ ni àti pé bọ́rọ̀ ṣe rí nǹkan làwọn èèyàn náà ń sọ. Ẹ rántí pé níṣe ni àwọn mùsùlùmí iná máa jáde síta ní ìlú Ògbómọ̀ṣọ́ tó ń bẹ̀rẹ̀ sí ní fẹ̀hónú hàn tó sì ń ṣèkìlọ̀ fún ọba Ghandi Àfọlábí Ọláoyè Olúmágége kẹta pé kó jáwọ́ nù nǹkan tó fẹ́ ṣe, nítorí pé bó bá fi ṣe nǹkan náà ó fẹ́ dá wàhálà àti ogun ẹ̀sìn sílẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ni. Wọ́n ní ilẹ̀ kan wà tó jẹ́ tàwọn mùsùlùmí tó jẹ́ ilẹ̀ mọ́ṣáláṣí àpapọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ní Ògbómọ̀ṣọ́ Central Mosque tó wà lágbègbè ọjà àgbó ní ìlú Ògbómọ̀ṣọ́. Wọ́n ní ṣe ni kábíyèsí ó mà fún àwọn oníṣẹ̀ṣe nílẹ̀ náà pé ká lọ kó ṣọ́ọ̀bù sí lórí. Níṣe ni ọ̀rọ̀ yìí ló máa di wàhálà ńlá. Bẹ́ẹ̀ làwọn mùsùlùmí ọ̀hún sọ pé àwọn rò pé ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ ìmáàmù Yunus Olúṣínà Tọ́líàt Ayílára ẹni kábíyèsí kò fẹ́ràn tó ń gbógun tì, ṣùgbọ́n wọn láwọn ọmọ kí gbogbo mùsùlùmí àti ẹ̀sìn Islam l'Ógbómọ̀ṣọ́ ẹni kábíyèsí tó jẹ́ pásítọ̀ tẹ́lẹ̀ nínú ìjọ Rìdíìmù ẹni ó ń gbógun tì. Nígbà tí ọ̀rọ̀ yìí tó ti ń di awuyewuye ńlá táwọn èèyàn sì ń kọ́ àtà ń béèrè pé ṣé tí kábíyèsí náà ṣe wá fún àwọn oníṣẹ̀ṣe ní ilẹ̀ mọ́ṣáláṣí láti máa fi kọ́ ṣọ́ọ̀bù. Níṣe ni àtẹ̀jáde máa jáde láti ààfin Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ èyí tó tẹ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́. Nínú àtẹ̀jáde náà ni kábíyèsí ti jẹ́ kó di mọ̀ pé ó ṣeni láàánú pé àwọn tó ń sọ̀rọ̀ náà lè máa pa irọ́ ojúkorojú bẹ́ẹ̀. Ó ní ilẹ̀ tó wà níbẹ̀, ilẹ̀ tó jẹ́ ti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ni ilẹ̀ tí wọ́n ń sọ náà. Bẹ́ẹ̀ ni ilẹ̀ náà wà gbanṣaṣa tí kò sẹ́ni tó ń lò, kì í ṣe pọ́n kírun níbẹ̀, kì í ṣe pọ́n ṣe nǹkan kan bẹ́ẹ̀. Kábíyèsí ní àwọn nǹkan tóun fẹ́ fi jẹ oyè láìpẹ́ yìí dípò táwọn ọba tí wọ́n fi máa gbowó oyè lọ́wọ́ àwọn tó bá fẹ́ joyè, ó ní lòun pàṣẹ pé owó tán bá fẹ́ fóun ká lọ fi kọ́ àwọn ṣọ́ọ̀bù gbàlódé sí orí ilẹ̀ tó jẹ́ ti ilẹ̀ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ náà. Ó ní tó bá ti kọ́ síbẹ̀ táwọn èèyàn máa gbà ká máa fi ta ọjà wọn. Ó ní gbogbo àwọn tí ó máa tọjà ń bẹ̀ kì í ṣe àwọn oníṣẹ̀ṣe àti mùsùlùmí àti oníṣẹ̀ṣe àti kìrìsìtẹ́nì ni. Olówó ajẹ́ kàyéfì fún òun wípé àwọn kan lè bọ́ síta kó sì sọ̀rọ̀ náà dọ̀rọ̀ ẹ̀sìn ká máa wá sọ pé ilẹ̀ mọ́ṣáláṣí inú ń fáwọn oníṣẹ̀ṣe. Ó ní níbo ni ọ̀rọ̀ ṣẹ̀ṣe tiẹ̀ ti wọ ọ̀rọ̀ yìí. Ó ní báyìí àwọn mùsùlùmí kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe yóò ṣe dáa ní lòun wà tóun fi gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ wípé dípò tí àwọn tí òun fẹ́ fi joyè tán jẹ́ olówó àti èèyàn pàtàkì láwùjọ tí wọn yóò fi san mílíọ̀nù fóun ká lọ fowó náà ká lọ fi kọ́ ṣọ́ọ̀bù gbàlódé èyí tí ó tún túbọ̀ fún àwọn èèyàn lóúnjẹ jẹ sí ní ìlú Ògbómọ̀ṣọ́, nítorí pé ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́ lòun wá. Kábíyèsí ní ó yọ ajẹ́ kàyéfì pé ọ̀rọ̀ ẹ̀sìn ìní àwọn kan fẹ́ fi bojú láti máa fi dí ìlọsíwájú ìlú Ògbómọ̀ṣọ́ láti máa fi dí lọ́wọ́, tí kábíyèsí ti ṣàlàyé pé bí ọ̀rọ̀ ṣe jẹ́ nìyẹn o, kò sóòótọ́ nínú nǹkan tí àwọn mùsùlùmí ọ̀hún tó ń sọ rárá àti rárá.